dàràbà Ìyábò Òjó ti dàràbà ti dàràbà ọwọ́ olóka. Ìyábò Òjó ti dàràbà ó ti dàjànàkú. Ìyábò Òjó ó ti dàràbà. Ìjẹ́ gígùn bẹ́ẹ̀ ni Ìyábò ó dìgbà lábẹ́ Ìyábò inú mi dùn wọn. Màmá Pìsílíà lásán nínú kan mi bí wọn. Tolúwa ni ó ṣe ẹ túbọ̀ máa ṣe rere ni ó dàràbà ó dàràbà. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi Ìyábò Òjó ó ti dàràbà. Ìgbà tó ń jẹ gígùn tó ń tẹnìkan orí ó wá dìgbà ìlábẹ̀ inú mi bí wọn. Ìyábò Òjó gbogbo àwọn tó bá ti bínú ẹ̀ lè ní wọ́n máa ń kọ orin kan lẹ́kìtì tí mo fẹ́ fi ṣe àfikún orin mi yẹn báyìí. Wọ́n ní káre o Ìyábọ̀dé káre wọ́n mọ̀ o tí ṣe ìyàwó kọ́mọ rẹ̀ ọ̀nìyàn kò bínú rẹ̀ láàrin lẹ́sẹ̀ ṣe lákọ́mọ kẹrù rẹ̀ kásáyì ọgbó. Orin ti tèmi nìyẹn yàtọ̀ sórin tí bàbá wa Orlando kọ fún àwọn ènìyàn bíi ti Ìyábò Òjó àwọn àjànàkú ayé ìjọ́un. Àwọn ní bàbá Orlando kọ́lọ́run kó fọ̀run kẹ́kọ̀ọ́ orin yẹn fún o. Lẹ́ẹ̀ní ó ti bá orin yẹn ó bá Ìyábò Òjó náà ó bá lára mu. Bẹ́ẹ̀ ni apá ò lè ká apá ìkági ó ṣe apá ìkági ó ṣe ọmọdéjọ múrin o ìdòyíká o apá mẹ ìkági ó ṣe apá ìkági ó ṣe ọmọdàbọ̀ bá o ìdòyíká o apá mẹ ìkági ó ṣe. Ẹ̀yin tèmi mo máa ń bá láyọ̀yọ̀ ni o mo máa ń bóníre ṣe èmi ò kí bá wọn dúró síbi tán ti ń ṣèpè tán ti ń jà. Ẹ wò ó ìyókùn ìhọ́ra o bẹ́ẹ̀ là ń kíni lẹ́kìtì o ìyókùn èèyàn rí bá ti ṣe o èèyàn rọ̀nà gbégbá o. Gbogbo ibi tí ẹ bá wà lè ní ẹ̀yin tèmi lókè òkun ní lókè ọya ní nílé lóko lọ́nà ọjà ire lójú ọjọ́ rí ire lójú yín máa rí o rí bá ti ṣe o rọ̀nà gbégbá o. Lùkúlùkú ò ní gbé yín o ayé ò ní gbọmọ pa lọ́wọ́ yín o ní fojú sunkún ọmọ gbogbo wa ní fojú sunkún ọmọ o. Èrè lọmọ wa o gẹ́gẹ́ bí ọmọ Ìyábọ̀ ṣe jẹ́ èrè fún lẹ́ni gbogbo wa pátápátá la máa jèrè ọmọ wa o. Lóòótọ́ o kò yẹ kán máa fi ọlá ọlọ́lá tọrọ ṣùgbọ́n àdúrà wa ni wípé bó ṣe yẹ ọmọ Ìyábọ̀ lẹ́ni tó yẹ Ìyábọ̀ lẹ́ni gbogbo àwọn abiyamọ ayé pátápátá tẹ fọwọ́ yín tẹ fi tọ́mọ á yẹ yín o á yẹ ọmọ yín o ojú òní tì yín o gbogbo wa pátápátá lọmọ wa máa ṣoríire o gbogbo àwa tọ́mọ wa dẹ̀ ti ṣoríire kò ní rẹ̀ yín o òkè òkè lọ́wọ́ wọ́n máa lọ o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe mọ̀ orúkọ tèmi kò yí padà Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété lórúkọ tèmi o. Àwọn èèyàn máa pè mí ní màmá ètò bẹ́ẹ̀ ni èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ èjìrẹ́ òyìnlá kí ọba ọmọ tá a ṣe bí èmi eléjìrẹ́ amúra ìgbéraga kó àṣẹ Olódùmarè ni o. Èmi lọ́mọ Èkìtì aya ọmọ Èkìtì di méjì lọ́dọ̀ mi o ìyá lọ́mọ olókè méjì takọ́tabo ọmọ eléyìnkùlé àdéwúre ẹ ṣé mo dúpẹ́ ẹ má yẹ kí n kọjá abẹ̀yẹn léni. Ẹ̀yin tèmi ẹ rí wípé ìdùnnú àti ayọ̀ ni mo bá dé torí inú mi dùn sí Ìyábò Òjó. Lóòótọ́ kò sí ẹni tó pé o kò sí ẹni tó pé láyé yìí wọ́n ní kò sí bá a ṣe rìnrìn kórí kó má jì kò sí bá a ṣe lè wà tí ò ní kù síbì kan ibi tó kù sí Ọlọ́run á máa bá wa ṣe àtúnṣe. Èmi ò sọ wípé Ìyábò Òjó pé ó pé o ṣùgbọ́n Ìyábò Òjó wà lára àwọn obìnrin tí ó jẹ́ aládàágbé aládàáfà tí wọ́n lè máa fi yangàn léni pé ó tọ́ ọmọ ó dá nìkan tọ́ ọmọ náà ṣe oríire bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ọmọ yẹn kò jẹ́ kán jìnnà sí bàbá wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí àpapọ̀ òbí tó jù pé kí ìyá àti bàbá kan yìí jọ wà láti fọwọ́ kan tọ́ ọmọ. Obìnrin tó bá ti dá nìkan tọ́ ọmọ tọ́mọ náà yàn tó yanjú ẹja gbé òṣùbà fún ẹja gbé gbòsà ẹja gbé fún Ìyábò Òjó wo káre o inú mi dùn sí òun ló mú mi wá sí orí ètò lẹ́ni ìdí pàtàkì lóríṣìí mélòó kan ló mú mi wá ṣùgbọ́n ẹ̀yin tèmi kí n tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn. Yájò 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 kí mi rí ọ. Yájò 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 kí mi rí ọ. Táyé lolú yájò kí mi rí ọ. Ẹ̀dùn ọ̀gì jájò kí mi rí ọ.
Ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí. Fún àfikún, a máa ń gbé àṣà àti ìṣe wa lárugẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí. A dẹ̀ kì í sọ èdè òyìnbó títí lọ nítorí a kì í ṣe ọmọ òyìnbó. Èdè tiwa lẹ́kìtì, Yorùbá wa lẹ́kìtì, òun la máa ń sọ, òun la fi pe ètò wa ní ètò lédè Èkìtì. Torí kò sí bí a ṣe máa sọ Yorùbá yẹn tí Èkìtì kò ní yọ ní ibẹ̀. Ẹ̀yin tèmi, ẹ máa share, kẹ́ máa bá wa like, kẹ́ dẹ̀ máa bá wa subscribe. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ ti sá lọ, Ọlọ́run á mú yín padà wá o. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ dúró, ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ dúró ní ògo Ọlọ́run. Ẹ̀yin náà tẹ́ sá lọ, gbogbo yín pátápátá, ọwọ́ yín náà kò ní kan ìsàlẹ̀ àpò. Àmọ́ ẹ bá wa máa subscribe, kẹ́ ẹ bá wa share, kẹ́ ẹ bá wa like, kẹ́ ẹ dẹ̀ máa kọ comment yín yẹn bó bá ṣe wù yín, kó rí bẹ́ẹ̀ bú mi kò kàn mí. Tí n bá lè dáhùn màá dáhùn, tí mi bá dẹ̀ lè dáhùn mi ní dáhùn. Ẹ jẹ́ ká kí Ìyábò Òjó pé ó kú oríire lẹ́ẹ̀kan sí. Oríṣiríṣi awuyẹ ló ti ń lọ lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ Ìyábò Òjó. Àwọn tó ṣèpè fún, àwọn tó fẹ́ràn ẹ̀, àwọn tí ò nífẹ̀ẹ́ nípasẹ̀ ìkan kan àbí nípasẹ̀ ìkan méjì. Tó jẹ́ wípé mi ò tí ì fẹ́ sọ̀rọ̀ ní orí àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn lénìí bí kò ṣe wípé mo fẹ́ sọ àwọn nǹkan kan. Lákọ̀ọ́kọ́, inú mi dùn sí Ìyábò Òjó torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún bí ọ̀rọ̀ ìṣítí wọ́n fi rán mi sí ni. Wọ́n dẹ̀ ti fi ọ̀rọ̀ yìí wọ́n ti fi rán mi sí, a ti máa lọ síbi ọ̀sẹ̀ kan, ṣùgbọ́n àyè mi pọ̀ púpọ̀ kò jẹ́ kí n rí àyè wá láti wá ṣe ètò yẹn. Òun ni mo fi sọ wípé k'Ọlọ́run ṣáà gbà fún mi lénìí. Ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe gan-an náà tún gbé ẹ̀bùn wá fún mi, tí mo tún kọ́kọ́ gba ẹ̀bùn tí mo rí pé aago, mo lọ sí ibi iṣẹ́, mo sáré ṣe pápápá, mo ṣẹ̀ wá padà wá ṣe àtúnṣe. Mo wá tún dúró fún ẹ̀bùn yẹn láti lò láti fi ṣe fídíò mi yìí. Bẹ́ẹ̀ ni, òun náà lẹ́ wò lọ́rùn mi yìí tí ọmọ mi fi ránṣẹ́ sí mi. Tẹ́ bá rí, ó wà lórí ìkànnì mi. Bínú mi ṣe ń dùn bí mo ṣe ń jó ní ọjọ́ yẹn, bí mo ṣe wà yìí náà ni mo ṣe ṣe ètò yẹn lọ́jọ́ yẹn. Mo dẹ̀ ṣe tán báyìí, mo ṣe polongo tán ni mo fi sára tí mo dẹ̀ ṣètò eléyìí. Títí di ìgbà tí màá fi rí àyè láti ṣe àtúnṣe rẹ̀ kí n lè gbé sí ojú amóhùnmáwòrán. Àwọn nǹkan tí mo fẹ́ sọ ni wípé àwọn ènìyàn kan wọ́n wà tí ó jẹ́ pé wọn kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run táwọn máa wàásùn, táwọn máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run fún wọn ní ẹ̀bùn láti mọ̀, láti rí. Irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò jìnnà sí wa rárá. Wọn kì í jìnnà sí wa. Bẹ́ẹ̀ ni, wọ́n á ṣàlàyé fún wa. Àìmọye oríṣiríṣi bẹ́ẹ̀ tí wọ́n ti sọ fún wa tá a ti rí tó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Wọ́n pè mí lóòótọ́, wọ́n ní kí n bá wọn sọ̀rọ̀ yìí fún Ìyábò Òjó. Wọ́n ní fáráfá là ń dífá adití o, tó bá ṣe bí òwe ẹ̀yin àgbà, bóyá mi ì mọ̀ wọ́n pa dáadáa. Bí wọ́n ṣe pa òwe yẹn nìyẹn pé kó gbọ́ dáadáa kó dẹ̀ farabalẹ̀. Wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí Ìyábò kó má lọ sí orí ayélujára láti bá ẹnì kankan jà, láti fẹ́ ẹnì kankan lésì, láti ṣe nǹkan kan, kó kàn rọra fọwọ́ lérán kó máa wòye. Kó fọwọ́ lérán kó máa wòye o, nítorí pé abakẹ́dùn nípa ti ilé iṣẹ́ rẹ̀ tó jóná, nǹkan àmì burúkú ni. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kírú ẹ̀ kó ṣẹlẹ̀ sí mọ́. Nípa èyí, wọ́n ní kì í ṣe ìyẹn nìkan pé ọ̀rọ̀ búburú lóríṣiríṣi bọ́n ṣe ń sọ lẹ́kìtì nìyẹn, má bínú, tí wọ́n ní gbèrò ní ọkàn àwọn kan, tí wọ́n ń gbèrò lọ́kàn wọn tí wọ́n fẹ́ ṣe sí ọ̀tá Ìyábò Òjó àti àwọn ọmọ rẹ̀. Wọ́n ní àtàrí ìdí pàtàkì kan. Nítorí náà kó fọwọ́ lérán kó máa wòye. Bí mo ṣe wá rí fídíò Ìyábò tí mo gbé síbí náà ni mo rí pé òun náà Ìyábò nìyí, ẹ̀rí tó ń fọwọ́ lérán tó ń wòye. Kó ṣe máa ṣe nìyẹn, kó má sọ̀rọ̀ rárá, kó má dá wọn lóhùn mọ́, kó má tiẹ̀ fún wọn lésì. Àwọn ipò gíga tán fẹ́ gbé fún, kó máa gbà, kó dẹ̀ máa gbéra ẹ̀ bó ṣe ń gbé tó ń wù wá pẹ̀lú iyì àti ẹ̀rín àti ẹ̀yẹ yẹn. Ó tẹ́ wa lọ́rùn. Kó má bá ẹnì kankan fa jà, kó má fún wọn lésì kankan. Bóyá wọ́n ṣèpè fún ni o, wọ́n sọ̀rọ̀ sí ni o, wọ́n ṣe kankan fún ni o, kó sà máa wò wọ́n kó ṣe bíi pé kò gbọ́, kó má jáde síta, kó má fún wọn lésì ọ̀rọ̀ wọn. Wọ́n nítorí wípé nǹkan tó ń bí wọn nínú báyìí òun ni wípé wọ́n ní àtàrí ọkọ ọmọ rẹ̀, ìyẹn Juma Jacks tó fẹ́ Priscilla tán wà nílùú Tanzania, wípé ọmọkùnrin yẹn òun wà ní ipò 8
nínú àwọn olórin hip hop ní ilẹ̀ Áfíríkà pátápátá. Wọ́n ní ipò kẹjọ ló wà. Wọ́n ní nítorí èyí wọ́n ní ó ń bí àwọn kan nínú. Àti wípé wọ́n ní kí lorúkọ ẹ̀ wípé ní oṣù kejìlá ọdún tó ta fẹ́ bọ́ sí yìí, jẹ́ kí n sọ lédè Gẹ̀ẹ́sì, ní December wọ́n ní wọ́n sọ wípé Juma Jacks ó ń bọ̀ ní Nàìjíríà fún ṣé event náà ń pè fún event ńlá kan. Mo ti sọ pé tóyìnbó bá jáse má bínú, ó le díẹ̀. Ó ń bọ̀ wá fún event ńlá kan ní Nàìjíríà, ó fẹ́ wá ṣe. Wọ́n ní wọ́n dẹ̀ ti mọ̀ wípé tó bá ti wá ó ṣeé ṣe kó jẹ́ pé òun náà máa gbóríyìn fún. Wọ́n ní wọn ò fẹ́ kí eléyìí kó ṣeé ṣe. Wọ́n ní so ó dẹ̀ máa ṣeé ṣe lágbára Ọlọ́run. Nítorí náà wọ́n ti fi ń wá oríṣiríṣi ọ̀nà láti bá Ìyábọ̀ jà, láti ṣe àìdá sí àwọn ẹbí Ìyábọ̀. Tí Ìyábọ̀ ò bá ti dá wọn lóhùn, kó fi wọ́n pigi, kó má sọ̀rọ̀, kó fi wọ́n podi, kó má ṣe nǹkan kan, kí ẹrù wọn tán dì kalẹ̀ kó bàa lè jálé wọn lórí. Ọlọ́run ò ní jẹ́ kí ẹrù kó jálé Ìyábọ̀ lórí o. Èmi kọ́ ni mo ríran o. Àwọn amọ̀ràn tó sọ fún mi ni mo fẹ́ sọ o. Àmọ́ tí mi ò bá sọ, ẹ̀rí ọkàn á máa jẹ́ mi nìkan kan nìyẹn. Ẹ má wá bí mi pé ta ló sọ o. Èmi ò lè dárúkọ ẹnìyẹn fún yín o. Tí mo bá dẹ̀ sọ pé mi ò gbọ́, tí mo gbọ́ náà, ó kù mí, ó kù Ọlọ́run. Wọ́n ní nípasẹ̀ ìyẹn ni wọ́n fi ń lépa o pé kí Ìyábọ̀ kó lóya dákẹ́ o, kó má sọ̀rọ̀ o. Èmi náà dẹ̀ ti rí wípé Ìyábọ̀ ti ń dákẹ́ nísìnyí, kò sọ̀rọ̀. Àmọ́ mo gbọ́dọ̀ sọ èyí torí ó lè dédé di ọjọ́ kan kí nǹkan kan gbé nínú kó tún bọ́ síta kó lóun sọ̀rọ̀, kó lóun fọ́ wọn lésì. Ìkejì nínú ẹ̀ ni wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ọmọ ọkọ ẹ̀ yẹn tó fi máa wá ṣe nǹkan tó fẹ́ ṣe ní oṣù kejìlá ọdún yẹn, kí Ìyábọ̀ kó má bá wọn dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ mọ́ o. Even yálà gan wọ́n ní bó ṣe nífẹ̀ẹ́ ọmọdé tó tí ò kì í fẹ́ kán fi ìyà jẹ ọmọ kékeré, àbí bóyá ẹni tó bá di àdágbé àdáfà. Wọ́n ní nǹkan kí nǹkan tó bá ti ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó má dá sí rárá títí ìparí ọdún yìí o. Nǹkan tí wọ́n sọ pé kèmi sọ fún Ìyábọ̀ nìyẹn o. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi, ẹ̀yin tẹ́ ẹ bá wo fídíò yìí, tẹ́ ẹ bá mọ Ìyábọ̀, ẹ bá mi táàgì ẹ o. Ibi náà tèmi bá mọ̀ ọ́n sí, màá gbìyànjú láti fi fídíò yìí láti fi ránṣẹ́ síbẹ̀ láti táàgì ẹ. Ọ̀rọ̀ tí wọ́n fi rán mi nìyẹn o. Wọ́n ní ẹni rán ni níṣẹ́ òun là ń bẹ̀rù. A kì í bẹ̀rù ẹni tá a jẹ fún o. Iṣẹ́ tá a bá dẹ̀ ti rán ikọ̀, òun ni kò ń jẹ́ o, kò dẹ̀ kì í pa ikọ̀. Òun lọ̀rọ̀ mi o. Ní gbẹ́ ẹrù ẹlẹ́rù sórí kẹfà ti yín lọ́wọ́ o. Wọ́n ní kí n sọ fún Ìyábọ̀ o kó gbọ́ o, kó gbọ́ ìmọ̀ràn, kó dẹ̀ gbọ́ ọ̀rọ̀ ìṣítí yìí, kó farabalẹ̀ dáadáa, kó mọ ibi tó ń lọ. Ẹ̀yin tèmi, mi ò rí sọ jù bẹ́ẹ̀ yẹn lọ o. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà lẹ́yìn Ìyábọ̀ tẹ́ ń jẹ́ kó dáa fún, á dáa fọmọ yín náà o. Ìyẹn ni mo ní kí n sọ báyìí. Gbogbo wa náà la dẹ̀ ti rí bó ṣe ń lọ ní orí ẹ̀rọ ayélujára nísìnyí wípé oríṣiríṣi Ìyábọ̀ ń gba oríṣiríṣi nǹkan tó dára ló ń ṣẹlẹ̀ sí Ìyábọ̀. Bí wọ́n ṣe fi ọmọ rẹ̀ Priscilla àti ọkọ rẹ̀ Juma Jacks, wọ́n ṣe fi wọ́n ṣe agbátẹrù ọkọ̀ òfurufú tó máa lọ gẹ́rẹ́gẹ́ tá a máa lọ bọ̀. Ìyẹn tó tẹ́lẹ̀dẹ̀ Gẹ̀ẹ́sì ń pè ní direct flight láti ilẹ̀ Tanzania wá sí ilẹ̀ wa ní Nàìjíríà látàrí nǹkan tó ṣẹlẹ̀ nígbà ìgbéyàwó wọn. Ó mú ìlọsíwájú, ó tún mú bá ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Tanzania. Tẹ́ ẹ bá dẹ̀ rí pé màmá lókè, màmá Ẹsábọ̀dù, ó ti sọ ọ̀rọ̀ yìí nígbà yẹn o wípé ìlọsíwájú ó ti dé bá àwọn ilẹ̀ Nàìjíríà nípa àwọn ìrìn àjò nípasẹ̀ Priscilla àti ọkọ rẹ̀ ọmọ Ìyábọ̀ Òjó. Àdúpẹ́ Ìyábọ̀ Òjó náà nìyẹn. Wọ́n tún fi ṣe agbátẹrù àwọn ìkọ̀kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n tún fi ṣe agbátẹrù wọ́n fi ṣe àbáṣẹ́dọ̀ kan náà ń pè. Mo kí gbogbo wọn o, wọ́n kú oríire o. Àmọ́ kí Ìyábọ̀ Òjó kó gbọ́ ìkìlọ̀ o. Òun ni mo ní kí n sọ fún yín o. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ o.
àbọ̀ mi re ni o. Ẹ jọ̀wọ́ o, ẹ bá mi láìkì ètò yìí o, kẹ́ bá mi ṣíà, kẹ́ bá mi kọ́mẹ̀ǹtì. Ẹ má ṣe gbàgbé o. A wà lórí Facebook Àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtìkété. A tún wà lórí Instagram náà. A dẹ̀ ti wà lórí TikTok àti YouTube ètò lédè Èkìtì. Ẹ wò, ẹ ṣé mo dúpẹ́. Ibi tó bá wù yín níbẹ̀ kẹ́ ẹ máa bá wa ṣíà, kẹ́ ẹ tí máa bá wa wò. Ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò lẹ́ẹ̀kan sí ìyókùn. Ìyanra ọmọdé ti dì sí o. Adé ajẹkanra o. Ó pàdé ìkọjà. Ẹ̀rẹ̀múrìn àríra. Ó pàdé ìkọjà. Ẹ̀rẹ̀múrìn àríra. Ayé gbé ìsíbìrè ò bọ́ lọ sí Èkìtì o. Yeah.